بسم الله الرحمن الرحيم وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àánú Ọlọ́run ní fẹ́ni kọ̀ọ̀kan wálẹ̀. Ó tó jẹ́ mẹ́ta náà kọ́ sábàbí àti kádàrá Ọlọ́run. Ọlọ́run má fàbúrú sẹ́ni kọ̀ọ̀kan wa. Ọlọ́run á bí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́wà kò lórí jẹ́ mùsùlùmí, jẹ́ atán lórí jẹ́ mùsùlùmí, bí wà dìde ní jẹ́ mùsùlùmí, ṣe wá ní ọmọ àlìjánà. A fẹ́ wọlé sínú ọ̀rọ̀ tí ó là mí lógún. Nísìmọ̀ ọmọ wa lẹ́sẹẹsẹ pẹ̀lú Yorùbá tó kúnná, Yorùbá tó múnádóko, Yorùbá tó jẹ́dọ̀. Ọlọ́mọ́sà fún mi ní àsọyé kó fáwọn náà lágbọ́yé. Ìmọ̀ ọmọ wa díẹ̀ kó lè bá clear sí wa. Yóò kọjá wípé ìgbọ́n wọn yé ni kò clear sí mi ní ìmọ̀ pé tí wọ́n ń sọnù a fi yókù lẹ̀ lábẹ́ pé ẹni tọ́lọ́run bá ti nípinnu lélẹ́rí wípé kò ní mọ̀nà kárẹ̀ àtàwọn àti ìṣìnà kò ní kò lè wà lérí. Kí ni ìpalẹ̀mọ́ àwọn àjẹ́? Kí ni ìpinnu wọn lórí àwọn ẹ̀dá? Kí ni ìpètèpèrò wọn lórí àwọn ọmọ ènìyàn? Ọ̀rọ̀ yóò gùn gan o. Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa. Tí wọ́n bèèrè lọ́wọ́ ẹlòmíì pé àwọn òwò làjẹ́ gan, ní tẹ́lòmíì máa fi sòdé wọn pàjẹ́ léèyàn lọ́dọ̀ tí ẹni wípé tó bá ti mọ èèyàn lágbàlagbà arúgbó, ẹni yìí ti wá dàgbà débi wípé kò mọ̀ tún sọ̀tún mọ́, kò mọ̀ sí sósì mọ́, ìtì ń sarán. Bí sàlábà kọjá yóò ní síra bí kọ̀, bí fàdí bá kọjá àní sí mèrò kàn. Ẹlòmíì gbà wípé bóun bá ti mọ̀ èèyàn lágbàlagbà ó tún wá kúrú dáadáa, kò lè rìn dáadáa mọ́, ń tiro rìn ní fọwọ́dá káràbàdì ọgbà pàjẹ́ nù. Àgbàlagbà yìí tún wá jẹ́ nìkan tí ojú rẹ̀ dà, bóyá tẹ̀ tún wá yóò sónú kì í rẹ́rìn bọ̀rọ̀. Kódà bó tiẹ̀ ti yọ já sí wípé súnmọ́ ọ̀rọ̀ dádínà wà fàlà sáfìlínà lọ ṣẹlẹ̀ sí, torí pé àfẹnitọ́lọ̀ bá ṣàánú èèyàn péréte báyìí, bójú orí yẹn bá dàgbà débì kan èèyàn dọmọdé padà, èèyàn mọ̀ sáré ni. Bó bá tiẹ̀ tún wá jẹ́ ọjà sí pé ẹni tó jẹ́ pé kò jẹ́ ayé tó nǹkan, kò sí mò ń dàrú, bí ọba dàgbà tí ọba yọwọ́ báyìí tí wọ́n tún máa kọjá àlà àtìmí àti àdàgbà yọwọ́ kọ́ ọlọ́mọdé jẹ́ tiwa. Ọlọ́mọdé àsáré tí ọba wa ló kọjá, tí ọba yí àwọn ọmọ wa jẹ́ mọ́ hàn wá lé mọ̀. Tó bá jẹ́ pé tí wọ́n fi ń sòdiwọ̀n rẹ̀ nìyẹn, kò rí náà dáadáa mọ́, kọ̀mẹ́ni tí ń bọ̀ mọ́, ìwọ náà tọ́jú orí rẹ̀ ò tí kọjá 50 ọdún. Tó jẹ́ pé tá bá fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí olórí fóònù ọ̀sẹ̀ fi hàn mọ̀kan ní pé ọba yẹ̀wò ní ìmọ̀ rí dáadáa mọ́, tó jẹ́ télọ̀ tó lè bu abẹ́rẹ́ mọ́. Tí wọ́n bá fi irú tó ti lò kún ọjọ́ eré tiẹ̀ náà, ọlọ́mọdé ọjẹ́ pé tádì ẹ̀ bá dagbá lu ọmọ rẹ̀ lọ́pẹ́, títí ẹ̀ náà bá wá dé tán bá torí ẹ̀ pé ọlájẹ̀ ńkọ́ sọ faramọ́. Kọ́dà bẹ́ bá bèèrè lọ́wọ́ ẹlòmíì bá ń sọ̀rọ̀ báyẹ̀ lómi ẹni ọ̀rọ̀ àwọn àjẹ́lẹ̀ ń sọ báwọn ayé o, ayé anamánáyé, ọlọ́mọdé rí jẹ́ ayé o, ẹ máa wò pé ẹlòmíì mọ̀ wọ́n lọ́dọ̀ ara tí ẹ̀ kọ́dọ̀ olókì fún wọn, aláwọn ayé àwọn òṣòro mọ̀ nígbà apanimọ́wàgún olókì kí oru ajapájorí ajẹ̀fún jẹ̀dọ̀ ajẹ̀fún tó ń tòróòró. Ìyá òun ò lépo ńlé fẹ̀jẹ̀ dẹ́ka ọ̀ lásán lé fi màkímà bóra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayé o, ayé tó tó ayé àkámàrẹ́ wà gbogbo oríkì yìí sáwọn náà ni wọ́n fún ọ ní information pé ń táwọn ń jẹ́ nì. Yóò wá ní ẹ̀yin owó fíìmù kíní ni. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ń tọ́ka kalẹ̀ yìí bí fíìmù kan ló ti gbọ́. Gbogbo definition tó fáwọn àjẹ́ yìí pé bí wọ́n ti máa rí ní tí wọ́n bá bí léèrè ibi fíìmù kan ló ti wò. Kódà bó ti ẹ̀jọ́ jẹ́ sí pé àwọn tí wọ́n ṣe fíìmù yìí tẹ́ bá bí wọ́n léèrè wípé àwọn tẹ́ kùnlẹ̀ fún tẹ́ ẹrú lásọ dúdú àti pupa tẹ́ pín wọn sí mẹ́ta pé àjẹ́ dúdú àti funfun àti
pupa ǹjẹ́ bí wọ́n ti rí àwọn kan ṣe táwọn ní àwọn ọmọ ìròrí tẹ́lómi gbé sọ́pọlọ ni pé bàjẹ́ ti rí nù eléyìí ní fi ń sòdiwọ̀n gbésí ayé ẹ̀ kódà bẹ́lómi bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àjẹ́ yóò máa sẹ́nu kù torí pé kò fẹ́ rí bínú wọn ẹlòmí gbà wípé kódà tọ́lọ̀ bá ń bínú sí ó jẹ́ gbajúmọ̀ tẹ́lẹ̀ gbajúmọ̀ rẹ̀ padà wọ́ mi ẹni yìí ní tẹ́lẹ̀ ẹnìkan orí ti ẹ̀rọ mọ́ Ọlọ́run fọ̀rọ̀ sí lẹ́nu tẹ́lẹ̀ ayé ọ̀gbọ́mọ ẹ̀ mọ́ bọ́ bá débì kan tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé èèyàn dé ọdẹni tó débì kan wọn ò tiẹ̀ mọ̀ pé èèyàn wọ̀ bẹ̀ gbogbo ibi tó ní ìdí ó padà dẹni àbùkù ń bẹ̀ ibi tí wọ́n ti ń pọ́nlé wọn ò rí ti ẹ̀rọ mọ́ gbogbo àwọn aláàánú ẹ̀ Ọlọ́run kọjú ìjà sí wọn kó tó máa rò lẹ́mìí pé àbí àìsìn lọ́n déédéé ni àbó ń ṣe lọ́run fi ń bá òun wíyàn ni ọwọ́ tẹ̀ báyìí ọgbà páwọn ayé ní bínú kí ní ń ṣẹlẹ̀ sí wọ lọ́wọ́ nínú ètò ìgbésí ayé ẹ̀ tó gbà wípé ayé ní bínú ẹlòmíì gbà wípé gbogbo tí máa ń ṣẹlẹ̀ sí òun láburú pé Ọlọ́run tèmi kọ́ Ọlọ́run tí mo mọ̀ kọ́ ní ṣe léyìí àwọn ayé ni èèyàn àbìdíyàn yàn ẹlòmíì nípayà ìbẹ̀rù kí gbajúmọ̀ má bàa wọ mi kó má bàa dẹni àná kó má bàa padà dẹni tí ó máa tọrọ jẹ kó náà fi èdè kẹta kó wọ́n sọ ara òun di ọmọ àwọn àjẹ́ kó lè bá aráyé lò eléyìí lọ́pọ̀lọpọ̀ ń tẹ́lómi gbé sórí ẹ̀ sẹ́rí àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá wa ni pé ìkọ́rà láì jẹ́ mùsùlùmí abọ̀rìṣà kọ́rà kéèyàn jẹ́ kírísítẹ̀n kọ́rà kéèyàn má jẹ́ ọ̀nà Yorùbá tòbí àwa ẹ̀dá àdámọ́ tọ́lọ̀ ń dámọ́ àwa ẹ̀dá ni wípé kálukú gbà wípé bọ́lọ̀ ń bá sóore fún àwọn èèyàn kan bẹ ò gbọdọ̀ fi hàn wọn àwọn ojú kan bẹ wọn ò gbọdọ̀ rí n tí ó wá sí ọlọ́pọlọ nìyẹn ní Yorùbá náà máa fi pòwò wípé bí su ẹni bàtà àádọ́wọ́ bò ní wọ́n gbà wípé àwọn kan bẹ tí wọ́n bá rí wọn ò mọ̀ tó lè ṣẹlẹ̀ ìròrí wọn ò rí àyá Al-Kùránì nìkan láti fi bá kí ẹ o àmọ́ wọ́n gbà wípé tọ́dà bí yẹn bá ń kawó lọ́wọ́ ń gbà míì àbọ̀ Ọlọ́run sẹ̀ sóre kan fún ọ nínú ilé wọn yí rí ẹ o tó bá gbọ́hùn pẹ́ nìkan bọ̀ ó sì mọ̀ pọ́ rẹ̀ ni o kọ́dọ̀ ó mọ̀ lẹ́ni rí pé tó wá tọ́jú ẹ̀ pé kò fẹ́ kó rí tẹ́bá bí léèrè pé kí ló tó fi tọ́jú ẹ ní òun ò mọ̀ tó bá rí òun ò mọ̀ tó lè ṣẹlẹ̀ tọ́rọ gbà yí pé látara pé kó rí ó lè rí kóró nǹkan kan kaburú kan ó sì ṣẹlẹ̀ láwọn ẹlẹ́kọ̀ọ́ nínú àwọn Lárúbáwá náà fi sọ wípé ìwọ tẹ́rí ẹ bá pé la tatahaddas ani amwalika amama fakir wala an sihatika amama ali wala an quwwatika amama da'if wọ́n ní oore tọ́lọ̀ bá ṣe fún wa sì kí ẹ dúkìá ẹ̀ má fi ṣe fàárí má sọ lójú àwọn tí ò ní kò wà láwùjọ àwọn èèyàn níbi tó mọ̀ pé tálíkà pọ̀ síbẹ̀ kọmọ èló lẹ́mọ̀tágbò yìí bá dé èló lọ pé owó dákọ̀ mọ́ lọ pé ní lójú ẹni tí ò tí mọ bóun ti jẹun àárọ̀ lágo 4 ìrọ̀lẹ́ tó bá ṣépèlé o ò ní lárí ọlọ́lọ́mọlá ẹ̀dá ẹwà àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé wọn máa yà Al-Kùránì wá o kọ́ máa fi àsìkí ọlá èló lọ pé à ń sọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ 20 million owó dáwà fi ń ṣe fàájì lójú ẹni tí ń wọ́nà tó jẹ́ pé nínú ètò ìgbésí ayé ẹ̀kọ́ tí 100,000 naira jọ rí ìwọ wá ń sọ̀rọ̀ 20 million bígbà tó ń sọ̀rọ̀ 1 naira lódodo bọ́lọ̀ bá kẹ́yàn ìyẹn lè sọ jáde àmọ́ pẹ̀lẹ́ lákọ̀ pẹ̀lẹ́ lábo wọ́n lọ́nà tí èèyàn gbà fi sọ tí ó fi clear sí wọn pé ń ṣàlàyé ni ọ̀rọ̀ ló bì ẹ̀lẹ́rẹ́ nìkan tí rí ẹ bá pé tó ti fẹ́ bọ́lọ̀ ń pàdé dáadáa gbogbo tọ́lọ̀ bá ṣe fún nǹkan máa wá fi sí fáàrí láwùjọ àwọn èèyàn àwọn ẹlẹ́kọ̀ọ́ wá ní wọ́lá àǹtí àtíká àmàmà àlì kọ́dà àláfíà rẹ̀ ọ̀gbọ̀rọ̀ máa fi ṣe fáàrí lójú ẹni tí ń sáré ẹni tí ń retí ikú kọ wá lọ bẹ̀bá pẹ̀lẹ́ sàlá nǹkan tó ṣe mí o ọdún wo yìí kọ́dà mo lè sáré lójú ẹni tí ń retí ikú ó lè rúrú ọpẹ́ tó sèwọ̀n yìí tí ọba yóò kọjá tó wọ́lá àǹkú wátíká àmàmà da'if agbára tọ́lọ̀ bá bùn ọ àìsọ̀rọ̀ agbára lójú ọ̀lẹ
ẹni tí ò lẹ́nìkan fẹ̀yìntì ẹni tí ò kò mẹ́nìkan kan tí wàhálà bá wọlé tó kò mẹ́ni tó lè pè ìwọ wá ń fi president mọ́ proud lójú ẹ̀ pé gbogbo àwọn èèyàn tán náà yóò máa wò báyìí pé sọ́nà tó dáhùn náà kọ́ dáhùn náà ọ̀rọ̀ lè débẹ̀ ó lè fi àwọn kankan sọ̀rọ̀ àmọ́ àwọn ẹni rí kò sẹ́ni rí tí ọmọ fi ntọ́lọ̀ bá ṣe fún torí pé ntọ́lọ̀ ń ṣe fún wọn ó ṣe tó yàtọ̀ sí ti ẹ̀fẹ́ lòmíì kí wọ́n padà mẹ́ ẹ wo bí wọ́n ti ń kà lọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ o má foríire rẹ má fi ṣe yàrá lọ́dọ̀ ẹni tó ti ro rẹ̀ tí ò tiẹ̀ sóríire rí má fọmọ tó bí yẹn gàn lójú àgàn ọ̀n fọmọ yẹn gàn lójú ẹni tí ò ti rí bí kò sí ntọ́ lè ṣẹlẹ̀ ní kálukú náà mà kálukú gbà yìí pé kọ́ ọ máa sọ nǹkan báyìí Ọlọ́run ló mọ̀nà tó lè gbà yọ ìròrí rẹ̀ ó wà lórí kálukú ká tó tún wá rí ọ̀rọ̀ Ọlọ́run fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé wa in yakadu alladhina kafaru la yuslikunaka bi absarihim lamma sami'u dhikra wa yaquluna innahu lamajnun wa ma huwa illa dhikrun lil alamin Ọlọ́run ni ó súnmọ́ káwọn káfìrí kí wọ́n fojú burúkú wọn kí wọ́n fi gbé ọ ṣubú ńgbà tó bá ń tẹ̀láwà Al-Qur'ani tó bá ń ka Al-Qur'ani tá bá ń gbọ́ báyìí Yorùbá náà ní ojú làátẹ́ka tó tẹ́ni bí ẹ bá mú èèyàn lójú ní sọ ti mọ̀ pé nítorí wọn bá ti ẹnu bẹ́ẹ̀ ni àyíbẹ̀ ẹ̀kọ́ àwọn ojú yìí torí pé àwọn olóyìn ní ó jẹ́ ká tẹ̀síwájú ẹlòmíì ń bẹ nínú tẹ́ fi mọ̀ pé àjẹ́lé èèyàn tó máa fi pé èèyàn lájẹ́ òun gan àjẹ́lò náà kì í má rẹ̀ àlàyé wa tó bá kúnná lọ́ọ́ fi má rẹ̀ sásì lákòókò Ọlọ́run ní tí wọ́n bá gbọ́n Al-Qur'ani wọ́n wà ní wa yaquluna innahu lamajnun wèrè ní jáyé wèrè ní wa ma huwa illa dhikrun lil alamin Ọlọ́run ní kò sí tí Ànábì jẹ́ fara ayé o Al-Qur'ani ìwé ọ̀nà tí ní máa ká fún wọn eléyìí lọ̀rọ̀ Ọlọ́run ní ó súnmọ́ kí wọ́n fojú wọn gbé ọṣubú sẹ́wọ̀n Ọlọ́run ò ròyìn pé agbára kan àbí kíní kan ni wọ́n lò ojú kí wọ́n fojú wọn gbé ọṣubú Ọlọ́run jẹ́ ó yé wa pé àwọn èèyàn kan ń bẹ ojú wọn lásán lágbára wọn wà tí wọ́n bá wo nǹkan kan sùn ní tí wọ́n bá ronú ẹ̀mí kí nǹkan wọn dà yóò sì dà bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ǹjẹ́ léyìí ọwọ́ á mọ wípé àwọn kan wá wà bẹ́ẹ̀ pé àwọn kan ni wọ́n wà special bẹ́ẹ̀ torí pé tí kálukú gbà yìí pé tá bá ti ń sọ̀rọ̀ nípa àjẹ́ àwọn olójú bú tí wọ́n máa ń ṣiṣẹ́ tọ̀ pé ń táwọn afẹ́ kọ́ sẹ́rí àwọn kan bẹ àwọn lójú bú táwọn bá wá wo nǹkan nínú ẹ̀mí sí tí wọ́n bá fẹ́ kí nǹkan wọn máa yí padà sí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run yóò sì máa yí padà síbẹ̀ kò wá ní rí nǹkan oore láyé kọ́ máa bì nínú ẹ̀mí òkùnkùn a máa yá ara èèyàn gbé tí ó máa yá ọ lò tí wọ́n kò sí ní mọ̀ àwọn kan wá ń bẹ tán bá rí nǹkan dáadáa ó nínú rẹ̀ yóò wá ìfáìtì ẹ̀mí òkùnkùn láti máa lò fún nǹkan jà òun wà tó bá ti rí nǹkan inú ọmọ bí àmọ́ nǹkan tí ń rò kò ní ṣe yóò wá lọ wá agbára láti jẹ́ pé nǹkan tí sẹ́ni pé ètí ń yé wa bí kò kílẹ̀ sí wa sẹ́wárí ìran ìran kan ní ìran Yorùbá máa wáwé ọ̀nà àti jẹ́ tí ó fi máa rọrùn tẹ́bá pàápàá jùlọ bá jẹ́ tó bá débi ọ̀nà ẹ̀mí òkùnkùn spiritual yìí sọ pé àwọn ayé àwọn àjẹ́ kódà ẹnìkan sọ fún mi wípé wọ́n ní ọ̀nà tó dàrú gbogbo aburú tí ń ṣe pé òun lọlé aláyẹ̀wò wọn ní àfáà lọ sọ fún pé màmá òun ló ṣe òun níbẹ̀ pé màmá òun ló bá ti gbogbo ọmọ àwọn àbúrò jẹ́ àti tòun náà kí màmá òun lè bá gbókun níbi àjẹ́ tó wà síbẹ̀ ni àmọ́ eléyìí ó fọ́pọ̀lọpọ̀ láǹfààní tábàtì ẹ̀yìn páwọn àfáà oníjàlàbí àwọn máa ń wá tábàtì rí nǹkan kan tó jọ táwọn lè lọ́mọ̀ àwọn ọmọ sọ pé Ànábì gan sọ pé àlẹ́ àìnà àkù òdodo làjẹ́ ń bẹ ẹ máa gbà òdodo sẹ́pẹ́ ìgbà tánàbí sọ pé àlẹ́ àìnà àkù òdodo lójú bú ń bẹ o Ànábì ṣe ìsbáàtò ṣe tàkíkì ń tà àti màtẹ́lẹ̀ ní wípé ẹ̀dá náà gbà yí pé ń tà Ànábì náà bá láyé sallallahu alaihi wasallam lànàbì náà fi ń rinlẹ̀ yí pé
lódodo tí kálukú máa sá fún láì tí ìrẹ́rí fún Al-Qur'an láì tí ìrẹ́rí fún nínú àdìsí Ànábì sánà pé àwọn èèyàn kan bẹ tí wọ́n gbọ́dọ̀ rí orí èèyàn tó máa gbé sá Ànábì náà wà ní lódodo àwọn lójú bú ń bẹ wọn wà ní bá débi pé Ànábì sánà sọ padà sọ pé walau kana shay'un sabaqa al-qadara la sabaqati al-'ayn tó bá jẹ́ pé nǹkan kan máa gba wájú kádàrá ni àwọn lójú bú wọn bá gba wájú kádàrá ìtumọ̀ rẹ̀ ni pé wọn bá fi ọ́ dára tó wù wọ́n yọ kádàrá ẹ̀ dànù wọ́n máa fi ọ́ dára tó bá wù wọ́n eléyìí ń jó kílẹ̀ sí wáyé pé kò sí ìpèníjà tí yẹn bá ní àwọn kan wà aláburú ni wọ́n olójúbú ni wọ́n ìkà ni wọ́n máa wá ṣiṣẹ́ tọ kí téèyàn bàjẹ́ dídùn bá wà ń bè kan wọ́n gbìyànjú kí wọ́n kí ìbànújẹ́ bọ̀bẹ̀ bí dààmú bá ń bẹ ń bè kan wọ́n gbìyànjú bí dààmú náà ò ṣe ní dópin bí ẹ̀ bá ń tọrọ máa ń bè kan wọ́n gbìyànjú bọ̀ ṣe ní rí bí tí ààyè kò kan bá sílẹ̀ ọ̀ ń bẹ lọ́nkọ́ débẹ̀ wọ́n gbìyànjú bọ̀ ti ní ìjàkulẹ̀ bọ́yá àwọn èèyàn kan bẹ wọ́n mọ̀ pé gbajúmọ̀ ni wọ́n wá ń gbìyànjú ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí gbajúmọ̀ èèyàn wọ mi ó lè wáyé bẹ́ẹ̀ ibi tó ti ń dé tí wọ́n retí ẹ̀ tẹ́lẹ̀ kọ́ débẹ̀ kí wọ́n má tiẹ̀ má retí ẹ̀rù mọ́ gbogbo ibi tó ní ìdí tẹ́lẹ̀ kọ́ dẹni àbùkù bẹ̀ kípa yín kéke ìpanilẹ́kún ìdírú ẹ̀yìn lẹ́ni tó ti wà wájú tẹ́lẹ̀ gbogbo ń tà kàkalẹ̀ yìí innama hiya min aqdarillah lábẹ́ kádàrá Ọlọ́run ni ntọ́lọ́run fẹ́ sí èèyàn ẹ̀dẹ́ ẹgbẹ́ Ọlọ́run wá lò gbogbo tí ó wá ṣẹlẹ̀ nínú ètò ìgbésí ayé ẹ̀dá yìí táwa béèrè ni wípé àwọn tí kálukú wá gbà pé àwọn àjẹ́ni ǹjẹ́ nílẹ̀ Yorùbá sí àjẹ́ association wá wà pé àwọn eléyìí o àkọ́dà bíi ni wọ́n ti ń ṣe meeting kọ́dà ilé ẹgbẹ́ wọn rèé ǹjẹ́ àwọn tẹ́yìn mọ̀ lájẹun àwọn wo ni kàtígórì àwọn èèyàn wo ni wọ́n lè wọlé láì sílẹ̀kùn àwọn wo ni wọ́n tẹ̀lé láti Nàìjíríà wọ Amẹ́ríkà ẹlòmí gbà wípé wọ́n lájẹ wọ́n ní yáyá ló gbé sí ọ̀la ǹjẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n ti ẹjogún àjẹ́ ọ̀rọ̀ yóò pẹ̀ka ọ̀nà yóò dì ipò ni wọ́n wà ǹjẹ́ wọn náà mọ̀ rẹ̀ lájẹ ọ̀yìnmá rẹ̀ bẹ́ẹ̀ máa tẹ̀lé wa kan lọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk